pásítọ̀ kan ní orílẹ̀-èdè Ghana ìtìjú bá nílé ìjọsìn. Ó dàbí pé kílẹ̀ lanu kó gbèmí. Ó dàbí wípé kí àrá sán kẹ́mi ẹ̀ bọ́ lójijì. Are you Gloria? Asamoah from Kumasi. Yes, sir. From Kumasi. Yes, sir. You are not in the house. The prophetic You are not in the house. the eye of the boss. Can I go deeper? Go deeper, Can I go deeper? Go deeper. Push it. Have we met before? Yes, sir. Oh, she doesn't know what she's talking about. She doesn't know. Have we met face to face? Talk to me. Yes, Papa. We met at the warehouse yesterday. 16th of May 2020. Yes. Your father died. Push it. That's what I want to show you. Push it, Papa. Your father died 16th May 2020. Talk to me. Talk to me. My father is not dead. My father is currently in Kumasi, very strong and healthy. Mo wá sọ fún Ọlọ́run Olódùmarè pé àwọn tí wọ́n ń ba ẹ̀sìn Kristẹni wa jẹ́ àwọn pastor fake miracle, àwọn pastor tí wọ́n torí àìníṣẹ́ tí wọ́n di òjíṣẹ́ Ọlọ́run ọ̀sán gangan, àwọn pastor tí wọ́n torí àìníṣẹ́ tí wọ́n lọ tọwọ́ bọ nǹkan tí ò yẹ kí wọ́n tọwọ́ bọ̀, àwọn pastor tó máa ń lọ mú àwọn èèyàn kan ní stéètì kan wá ṣe bí ẹni tí ara ẹ̀ kò yá ní stéètì tiwọn kí wọ́n lè wò sàn, káwọn èèyàn lè máa rọ́ kẹ̀kẹ̀tìkẹ̀tì lọ sílé ìjọsìn wọn láti lè máa fi mú àwọn èèyàn ṣeré. Mo wá sọ fọ́lọ́run pé kọ́lọ́run ọba kó jẹ́ kírú nǹkan tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Ghana yìí kó ṣẹlẹ̀ ní Nàìjíríà wa. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube. Nítorí ẹlẹ́yà ńlá tí pásítọ̀ tó ń pèrè ń búdòsà yìí tó ṣe, torí ẹ̀ mo ṣe lọ mú àkọlé ìwá. Ẹ jẹ́ ká farabalẹ̀ ka nǹkan tó wà nínú àkọlé tí mò ń ṣó sórí fọ́nrán yẹn. Ṣé ẹ rí nǹkan yẹn? Anambra State ló ti ṣẹlẹ̀ o. Kí ló dé tí àwọn fake pastor yìí tí wọn ò lè wo aláìsàn sàn? Kí ló dé tí wọn ò lè mú arọ ní àràdá? Kí ló dé tí wọn ò lè la ojú afọ́jú torí pé wọn ò ní agbára ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀? Fake miracle ni wọ́n ṣe. Kí ni fake miracle yẹn? Ni pé bí èèyàn bá wà nípínlẹ̀ Ògùn wọ́n lè lọ mú èèyàn wá láti ilẹ̀ Ìgbò. Ẹ wá ṣe bí wèrè o, ẹ wá ṣe bí arọ o, ẹ wá ṣe bí afọ́jú o, ẹ wá ṣe bí adití o. Tẹ́ bá ti wá ọ ti máa jọ negotiate iye owó báyìí ni mo fẹ́ gbà. Full video on YouTube. Ẹ la wo ikú ní YouTube.